ìbọn ni ká ti mú ìbọn ni ká ti bẹ̀rẹ̀ láàárọ̀ òní wọ́n ní gbogbo kùkù kẹ̀kẹ́ kùkù eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n múra sílẹ̀ láti yan gómìnà míì ní ìpínlẹ̀ Ondo wọ́n ní òní ni náà ni yóò wáyé wọ́n ní gbogbo àwọn ìjọba ìbílẹ̀ méjèèjìdínlógún 18 local government tó ń bẹ káàkiri kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ondo ìní gbogbo wọn ti wà ní sẹpẹ́sẹpẹ́ báyìí láti jáde ṣètò ìdìbò míì lónìí láti yan gómìnà wọn tuntun ọ̀ṣàrà eléyìí tí yóò tún wà ńbẹ̀ fún ọdún 4 gbáko wọ́n ní ṣùgbọ́n o ẹgbẹ́ òṣèlú méjì eléyìí tó jẹ́ pé ó ń léwájú jùlọ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òṣèlú eléyìí tí wọ́n ti fa ọmọ oyè kalẹ̀ yìí pé àwa náà à ń bẹ́ ń bí o àṣetán afẹ́ dupò gómìnà ní ìpínlẹ̀ Ondo wọ́n ní gbogbo wọn náà ni wọ́n ti ṣetán ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àwọn ni wọ́n ní Lucky Ayédatiwa bákan náà ẹni Agboola Ajayi ó rọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ìwé ìròyìn Saturday Vanguard eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jáde ní àárọ̀ òní wọ́n ní lórí ètò ìdìbò eléyìí tí yóò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo ẹgbẹ́ òṣèlú Labour Party bẹ́ẹ̀ kúkú mọ̀ pé wọ́n jọ ń fa kinní ọ̀hún mọ́ra wọn lọ́wọ́ ni ṣùgbọ́n o wọ́n ní ilé ẹjọ́ pàṣẹ yìí pé Ọlọ́runfẹ́mi gangan ẹni ọmọ oyè tí ẹgbẹ́ òṣèlú Labour Party yóò fà kalẹ̀ lónìí níbi ètò ìdìbò tí yóò wáyé lónìí ní ìpínlẹ̀ Ondo ìwé ìròyìn Vanguard ẹni ó bùn wá gbọ́ láàárọ̀ òní wọ́n ní àjọ elétò ìdìbò the Independent National Electoral Commission INEC ẹni wọ́n ti sọ gbangbangba lọ́nà pé kò sí pípadà sẹ́yìn gẹ́gẹ́ bí ilé ẹjọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe pàṣẹ rẹ̀ pé kí àwọn fi orúkọ Ọlọ́runfẹ́mi Ayọ̀délé Festus kalẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ oyè tí ẹgbẹ́ òṣèlú Labour Party tí yóò wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè wọn níbi ètò ìdìbò sípò gómìnà tí yóò wáyé lónìí ní ìpínlẹ̀ Ondo bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ṣe ṣe o àwọn ti yọ orúkọ Olúṣọlá Ẹbíṣẹ́ni kúrò ń bẹ̀ nínú ẹni àbọ̀sími oko láti ìpínlẹ̀ Ondo ẹni mo ti dé padà wá sí ìpínlẹ̀ Ògùn ká bẹ̀rẹ̀ sí ní mo lé ní tere ìjìtere torí pé ìròyìn ó ń ṣẹni ní wákàwákà nínú gbogbo àwọn ìwé ìròyìn eléyìí tó jáde láàárọ̀ òní nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí wọ́n ní gbogbo ètò ti tò láti ṣètò ìdìbò láti yan àwọn alága ìjọba ìbílẹ̀ àtàwọn kánsílọ̀ sáwọn wọ́ọ̀dù ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ògùn ẹni tí ṣe àjọ elétò ìdìbò ti ìpínlẹ̀ Ògùn ẹni ó sọ bẹ́ẹ̀ o alága wọn ló sọ bẹ́ẹ̀ o ìyẹn alága oxec ló sọ bẹ́ẹ̀ ó ń bẹ nínú ìwé ìròyìn The Nation tó rọjú kọ̀ọ̀kan sápá ọbẹ̀ wọn o wọ́n ní ẹni tí ṣe alága káfàtà tá a bá ń sọ̀rọ̀ nípa àjọ elétò ìdìbò eléyìí tí ó jẹ́ ti ìpínlẹ̀ Ògùn State Independent Electoral Commission oxec ló ń jẹ́ bẹ́ẹ̀ ìyẹn alàgbà Babátúndé Ọ̀ṣíbódù ẹni ó tọ́lẹ̀ láfọlọ́nṣẹ̀rí ọ̀rọ̀ lánàá tí ṣojú ẹtì pé kò sí pípadà sẹ́yìn gbogbo ètò ló ti tò báyìí àwọn yóò ṣètò ìdìbò láti yan àwọn alága sáwọn ìjọba ìbílẹ̀ ogún tá a ní ní ìpínlẹ̀ Ògùn tó fi mọ́ àwọn wọ́ọ̀dù tá a ní láti yan àwọn kánsílọ̀ sí apá àbẹ̀wọ̀n wọn ní àjọ akọ̀ròyìnjọ orílẹ̀-èdè Nàìjíríà News Agency of Nigeria ẹni wọ́n yọjú sí ní ọ́fíìsì rẹ̀ lánàá nígbà tí Ọ̀ṣíbódù nígbà tó ń sọ̀rọ̀ ó fi gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn lọ́kàn balẹ̀ pé gbogbo kinní ọ̀hún yóò wà létòlétò gbogbo ètò ló ti tò gbogbo èèyàn ẹ jáde ẹ rí i pé ẹ lọ dìbò láti yan àwọn alága sáwọn ìjọba ìbílẹ̀ yìí torí pé ìjọba ìbílẹ̀ náà ló kúkú súnmọ́ aráàlú jùlọ o ó ṣàlàyé ọ̀rọ̀ ó ní ẹ lọ mọ́kàn balẹ̀ gbogbo ẹ̀ ni yóò lọ o gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ ìwé ìròyìn Punch eléyìí tí ó jáde ní àárọ̀ òní wọ́n ní látàrí pọ̀pọ̀ ṣìnṣìn eléyìí tí yóò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn lónìí láti ṣètò ìdìbò sáwọn ìjọba ìbílẹ̀ tó ń bẹ ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá kìlọ̀ fún àwọn tí wọ́n bá fẹ́ ranjú tí wọ́n bá fẹ́ dúnkokò mọ́ àwọn tí wọ́n fẹ́ dìbò pé ẹjẹ́ yá bìlà kò sí pé ọ̀fọ̀n yóò fìrònà gbá kankan o bẹ́ẹ̀ kan bá sọ pé òun fẹ́ ranjú mọ́ ẹnikẹ́ni yóò bára rẹ̀ níbi tí ò lérò wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ni ó sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ náà ni wọ́n ń fi gbogbo àwọn tí wọ́n fẹ́ lọ dìbò lọ́kàn balẹ̀ pé ẹ jáde dìbò àwọn ọlọ́pàá ń bẹ ńlẹ̀ fún yín kò ní sí wàhálà bó ṣe lè wò ó kéré mọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀ ó dẹ̀ hàn dé jùlọ nínú ìwé ìròyìn Punch eléyìí tó jáde láàárọ̀ òní ìròyìn Edubis tó ṣe bẹ́ẹ̀ tó jáde láàárọ̀ òní wọ́n ní ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ni ó pàtẹ́wọ́ fún Tinubu pé Tinubu ṣe dáadáa púpọ̀ bó ṣe yan Bùkọ́lá Ọlọ́pàdé gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún iléeṣẹ́ tó ń rí sí eré ìdárayá DG National Sports Commission ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ pàtẹ́wọ́ fún Tinubu ẹ pàtẹ́wọ́ fún Tinubu pàpàpà ojú òpó ìròyìn Edubis ní ìròyìn yẹn ló gbé sọ̀rọ̀ sí ẹ jẹ́ ń ka díẹ̀ sọ wájú sí wọn ní ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ẹni ó ti kí ẹni tí í ṣe Bùkọ́lá Ọlọ́pàdé olóyè Bùkọ́lá Ọláwálé Ọlọ́pàdé fún yíyàn tí wọ́n yàn án gẹ́gẹ́ bí ọ̀gá àgbà
fún iléeṣẹ́ tí yóò máa rí sí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú eré ìdárayá ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ẹni ọmọọba Dàpọ̀ Abíọ́dún wá pàtẹ́wọ́ púpọ̀ fún aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn aláṣẹ Bọ́lá Ahmed Tinubu lórí yíyàn tí wọ́n yan Bùkọ́lá Ọlọ́pàdé gẹ́gẹ́ bí ẹni tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ tí yóò máa darí ọ̀rọ̀ eré ìdárayá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ṣàlàyé ọ̀rọ̀ sọ wájú sí nínú àtẹ̀jáde kan eléyìí tí akọ̀wé ìròyìn rẹ̀ ìyẹn alàgbà Lékan Adéníran tó láǹfààní àti fìtà lánàá ní ìlú Abẹ́òkúta tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Ògùn tó sì tẹ ojú òpó ìròyìn Edubiz tó tẹ̀ ẹ́ lọ́wọ́. Wọ́n ṣàlàyé ọ̀rọ̀ sínú ìwé ìròyìn ọ̀hún. Wọ́n ní mọ̀ Bùkọ́lá Ọlọ́pàdé ni ẹni tó ti ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà ní ọ̀rọ̀ eré ìdárayá ní ìpínlẹ̀ Ògùn, ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ eré ìdárayá ní ìpínlẹ̀ Ògùn. Ó ṣe dáadáa púpọ̀ o tó bá ń sọ̀rọ̀ nípa eré ìdárayá. Wọn ò gbọ́dọ̀ yọ orúkọ Bùkọ́lá Ọlọ́pàdé sẹ́yìn. Òun sì ní ìgbàgbọ́ tó gúnmọ́ pé yóò ṣe dáadáa gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ní iléeṣẹ́ tí yóò máa rí sí ọ̀rọ̀ eré ìdárayá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá pàtẹ́wọ́ fún Tinubu o bó ṣe yan Ọlọ́pàdé gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún iléeṣẹ́ tí yóò máa rí sí ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Ògùn ló sọ bẹ́ẹ̀ o. Ojú òpó ìròyìn Edubiz ní ìròyìn yẹn ló gbé sọ̀rọ̀ sí o. Mo tún lọ gan ìwé ìròyìn Nigerian Tribune, Saturday Tribune ló ń jẹ́ bẹ́ẹ̀. Mo ṣí lọ wájú ṣí lọ ẹ̀yìn. Ìròyìn kan rèé ẹgbà sápá àbẹ̀wọ̀n. Wọ́n ní látàrí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná eléyìí tí owó rẹ̀ tó ń ṣe bí ẹni gbẹnu sókè gegege. Ìjọba àpapọ̀ ṣàlàyé ọ̀rọ̀ kan. Wọ́n ní ẹ wò ó, àwa náà ti mọ̀ pé owó iná mọ̀nàmọ́ná ó ṣe bí ẹni hàn díẹ̀ láwọn apá àbè kan, tó sì jẹ́ pé àwọn kan dẹ̀kẹ̀rẹ̀ dandan ni fún wọn láti tanná, ṣùgbọ́n wọ́n lè má fẹ́ rówó san látàrí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wá ṣàlàyé ọ̀rọ̀ yìí pé láti àsìkò yìí lọ àwọn yóò gbìyànjú láti kọ́ àwọn ibùdó tí yóò máa pínná fún ẹ̀ka iléeṣẹ́ ọba tó ń rí sí ètò ìlera ìyẹn health àti ti ẹ̀kọ́. Mini grids náà ń pè bẹ́ẹ̀ o, ibùdó ìpínná eléyìí tó jẹ́ ti alábọ́dé tí yóò máa pínná fún ẹ̀ka iléeṣẹ́ ọba ọ̀hún. Adélabú náà ló kúkú sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Tribune tó jáde láàárọ̀ òní. Wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ètò ìṣàkóso aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n láwọn ti ṣetán báyìí láti ṣe ibùdó tí yóò máa pèsè iná mọ̀nàmọ́ná fún àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ yunifásítì lórílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ibi tí wọ́n ti ń kọ́ni nípa ètò ìlera ìyẹn teaching hospitals tó jẹ́ ti kànjọ̀kànjọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà torí kí wọ́n ba lè máa ríná lò. Bẹ́ẹ̀ kúkú mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ wọ́n nílò láti mọ̀ nípa ohun tí wọ́n ṣe. Tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ìlera lórílẹ̀-èdè Nàìjíríà ó ṣe kókó bẹ́ẹ̀ náà ló ṣe pàtàkì. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé ọ̀rọ̀ gbogbo eléyìí tí ó ń ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ eléyìí tí wọ́n ti ń kọ́ni ní ọ̀rọ̀ ìmọ̀ ìṣègùn ìyẹn UCH tó ń bẹ ní ìlú Ìbàdàn tó yẹ pé gbogbo ìgbà ni wọ́n máa ń fẹ́ falàkàdì pẹ̀lú àwọn oníná mọ̀nàmọ́ná. ẹ̀jẹ̀ wá lówó bílíọ̀nù báyìí lẹ́jẹ̀ áàgì náà yín ni tó sì jẹ́ pé ní gbogbo ìgbà ẹni ilé ìwòsàn ńlá ọ̀hún máa ń wà nínú òkùnkùn bírímù kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ẹ̀mí ẹni wọ́n ń dù ní apá àbẹ̀wọ̀n tó sì jẹ́ pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà wọ́n ń kọ́ nípa ọ̀rọ̀ bí àti ṣe ọ̀rọ̀ ètò ìlera ní ilé ẹ̀kọ́ náà tí wọ́n ti ń kọ́ni nípa ọ̀rọ̀ ètò ìlera àti àwọn ilé ẹ̀kọ́ gíga yunifásítì tó yẹ pé dandan ni láti ní iná mọ̀nàmọ́ná eléyìí tí wọn yóò ṣàmúlò àti wá gbé ìgbésẹ̀ báyìí láti kọ́ àwọn ibùdó tó jẹ́ tòní mọ́nbé fáwọn ilé ẹ̀kọ́ gíga ńláńlá yìí àti àwọn teaching hospitals eléyìí tó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Adélabú ló sọ bẹ́ẹ̀ o, ẹni tí ń ṣe mínísítà fún ọ̀rọ̀ àmúṣagbára ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹ jẹ́ n kó lápá bẹ̀ wọn. Bákan náà ẹ jẹ́ kí n lọ tààràtà sí ojú òpó ìròyìn Platform Times eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí ó jáde láàárọ̀ òní. Àwọn onímọ́tò lélẹ́yìí NURTW wọ́n ní ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn appeal court ló ń jẹ́ bẹ́ẹ̀ o. wọ́n ní Bàrúwá ni àwọn mọ̀ gẹ́gẹ́ bí olórí àjọ àwọn NURTW pé ètò ìdìbò eléyìí tó gbé MC Olúọmọ wọlé yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ pẹ́ẹ́pẹ́. ojú òpó ìròyìn Platform Times ní ìròyìn yẹn ẹni ó sọ̀rọ̀ sí. wọ́n ní ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn court of appeal eléyìí tó fìkàlẹ̀ sí olúlu orílẹ̀-èdè Nàìjíríà tí í ṣe ìlú Àbújá ni wọ́n pàṣẹ lánàá pé ṣe rí ètò ìdìbò eléyìí tí wọ́n ní ó gbé Musiliu Akínsànyà tí gbogbo èèyàn mọ̀ sí MC Olúọmọ wọlé gẹ́gẹ́ bí ààrẹ káàfàtà fún àjọ àwọn onímọ́tò National Union of Road Transport Workers NURTW. wọ́n ní kò lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé Tajudeen Bàrúwá eléyìí tí wọ́n yàn ní àsìkò kan sẹ́yìn tó sì jẹ́ pé ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ó fìdí ẹ̀ múlẹ̀ pé òun gangan ni ààrẹ lọ́jọ́ 11 oṣù kẹta ọdún 2024 kínní ọ̀hún ó sì wà bẹ́ẹ̀. Tajudeen Bàrúwá
ìní ààrẹ fún NURTW. ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ló sọ bẹ́ẹ̀ o, èmi kí mo wí bẹ́ẹ̀. ní ojú òpó ìròyìn Platform Times tó jáde lónìí bákan náà mo tajú kan rí ìròyìn kan lápá abẹ̀wọ̀n o. wọ́n ní àwọn àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà NJC ní o, wọ́n ní wọ́n yọ àwọn adájọ́ bíi méjì kan kúrò. bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé àwọn owó oṣù kan tí wọ́n ti gbà sẹ́yìn ẹ gbà padà lọ́wọ́ wọn torí pé wọ́n parọ́ ọjọ́ orí wọn, kò sì yẹ kó rí bẹ́ẹ̀. adájọ́ la pè yín, kò yẹ kẹ́ ẹ máa hu ìwàkiwà. ojú òpó ìròyìn Platform Times ní ìròyìn yẹn ń lo sòdò sí. wọ́n ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà National Judicial Council NJC ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ kan pé àwọn adájọ́ méjì kan ń bẹ o, eléyìí tó jẹ́ pé láti àsìkò yìí lọ wọ́n gbọ́dọ̀ fẹ̀yìntì lónìí dandan bóyá wọ́n fẹ́ bóyá wọ́n kọ̀ o, dandan ni kí wọ́n fẹ̀yìntì, eléyìí tẹ̀yìn ń pè ní rìtáámẹ́ǹtì. wọ́n ní ẹni tí í ṣe olórí pátá fún NJC ọ̀hún, èèyàn títún ṣe adájọ́ àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà, adájọ́ arábìnrin Kudirat Kékeré Ẹkùn, ó ní ó léwájú ìgbìmọ̀ ọ̀hún níbi ìpàdé eléyìí tí wọ́n gbé kalẹ̀ ní ọjọ́ 13 àti ọjọ́ 14 oṣù tá a wà nínú ẹ̀ yìí nílùú Àbújá. ibẹ̀ ni wọ́n ti fi ẹnu ọ̀rọ̀ jóná o pé àwọn adájọ́ méjì kan bẹ̀ tó jẹ́ pé àwọn ìgbésẹ̀ kan tí wọ́n gbé sẹ́yìn kò yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀. adájọ́ eléyìí tí ó ń bẹ ní ìpínlẹ̀ Imo, adájọ́ T.A. Chukwuemeka Chikeka àti ìpínlẹ̀ Yobe ìyẹn Kadi Babagana, wọ́n ní ṣe rí àwọn adájọ́ méjì yìí dandan gbọ̀n wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ìfẹ̀yìntì wọn báyìí torí pé wọ́n parọ́ ọjọ́ orí wọn. wọ́n yíwèé pé ọjọ́ orí wọn ò tí ì tó eléyìí tí ó yẹ kí wọ́n tó gangan, kò sì yẹ kó rí bẹ́ẹ̀. nínú àtẹ̀jáde kan eléyìí tí ó tẹ ojú òpó ìròyìn Platform Times lọ́wọ́, eléyìí tí Kẹ́mi Babalọ́lá Ògèdèǹgbé tó láǹfààní àti fista tó sì jáde ní ìlú Àbújá lánàá, ibẹ̀ ní gbogbo ọ̀rọ̀ ọ̀hún ẹni ó sọdọ̀ sí. wọ́n ní ṣe rí gbogbo ìfẹ̀yìntì tá à ń sọ yẹn ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní oṣù kẹwàá ọjọ́ 27 oṣù kẹwàá ọdún 2021 gangan ló yẹ kí ìfẹ̀yìntì àwọn ará bíi pàápàá ẹni tí í ṣe adájọ́ ní ìpínlẹ̀ Imo yẹn ọdún 2021 ló yẹ kó ti fẹ̀yìntì. ó wá yí ọjọ́ orí rẹ̀ ó wá ṣì ń ṣiṣẹ́ báyìí. ṣé ẹ wá rí owó oṣù tó ti gbà láti inú oṣù kẹwàá ọdún 2021 yẹn títí di àsìkò yìí ẹ gbà lọ́wọ́ ẹ̀, ó gbọ́dọ̀ rí pé òun kò sílẹ̀. ẹni mo gbé tún rí ìròyìn yìí o, eléyìí tó sọ̀rọ̀ nípa bí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà Supreme Court of Nigeria bí wọ́n ṣe da ẹjọ́ tí àwọn ìpínlẹ̀ àwọn gómìnà kan tí wọ́n pe àjọ EFCC wọ́n da ẹjọ́ náà nù bí omi ìṣàn pé ẹjọ́ tẹ́ gbé wá yóò lẹ́sẹ̀ ńlẹ̀, kò sì yẹ kó rí bẹ́ẹ̀. mọ̀ tí àwọn gómìnà àwọn ìpínlẹ̀ eléyìí tí wọ́n gbẹ́jọ́ ọ̀hún mọ̀ tí wọ́n tó 19 state government ni wọ́n gbé EFCC ICPC àti NFIU wọ́n gbé wọn lọ sílé ẹjọ́ pé bí wọ́n ṣe dá a lẹ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ kí wọ́n sì pa EFCC rẹ̀ kí wọ́n pa ICPC rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n sí ìyàlẹ́nu ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà Supreme Court of Nigeria wọ́n ní ẹ̀yin gómìnà yìí ẹ̀yin ìjọba ìpínlẹ̀ yìí ẹjọ́ tẹ́ gbé wá yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé EFCC yóò máa bẹ wọ́n á sì máa ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́. Daily Trust gangan ló kọ ìròyìn yìí, ẹ wá farabalẹ̀ torí pé àbájáde iṣẹ́ ìwádìí kan eléyìí tí wọ́n ṣe ni wọ́n ní àwọn gómìnà tí lágbára jù lórílẹ̀‐èdè Nàìjíríà agbára tí wọ́n wá níyì ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣí lónìí. wọ́n kọ́ ojú ìwé kìíní kún ìkejì náà ó tún kún. ẹ jẹ́ kí n sọ díẹ̀ ńbẹ̀. wọ́n ní ìwé ìròyìn gbajúgbajà ní Daily Trust ó kọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa agbára ńláńlá tí àwọn gómìnà ní lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ó dàbí ẹni pé wọ́n ń ṣe agbára náà lò. wọ́n ní lára àwọn agbára tí wọ́n ní tí kò sì yẹ kí wọ́n lò ó bí wọ́n ti lòun. ẹ jẹ́ ká kọ́kọ́ mú ti ìpínlẹ̀ Edo. wọ́n ní gómìnà tó ṣẹ̀ṣẹ̀ kúrò ńbẹ̀ Godwin Obaseki ó mà dára tó wù ú lásìkò tó jẹ́ gómìnà ní apá abẹ̀wọ̀n. wọ́n ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ èyí pé àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin kan ń bẹ eléyìí tí gómìnà Godwin Obaseki tó ṣẹ̀ kúrò ńbẹ̀ ní ìpínlẹ̀ Edo kò ṣe ìbúra fún wọn láti máa jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin torí pé wọ́n jẹ́ alátìlẹyìn fún Adams Oshiomhole tóun ti fìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ náà torí pé làkàdí èmi ò gbà tẹ̀ wo gbà tẹ̀mí ń ṣẹlẹ̀ láàrin Adams Oshiomhole àti Obaseki lápá abẹ̀wọ̀n. wọ́n ní kinní yìí láti ọdún 2019 sí ni o títí ó fi kúrò ńbẹ̀ kò máa ṣe ìbúra fún wọn gẹ́gẹ́ bí ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin. wọ́n ní kò sì yẹ kó rí bẹ́ẹ̀ o torí kíni torí pé wọ́n jẹ́ ọ̀rẹ́ mi nú sí ẹni tí wọ́n pè lọ́tà kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ sì yẹ lé ní. bákan náà wọ́n ní Obaseki náà ni wọ́n ní kò ṣe ìbúra fún àwọn adájọ́ bíi mẹ́ta kan eléyìí tí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìgbẹ́jọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NJC tí wọ́n sọ pé kí wọ́n máa lọ jẹ́ adájọ́ ní ìpínlẹ̀ Edo. wọ́n ní Obaseki ó kọ̀ láti gba kinní ọ̀hún láti gbà wọlé. wọ́n ní ó tún bá Philip Shuaibu jà
tó jẹ́ pé ìjà àjàkú akátá tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Bákan náà ìpínlẹ̀ Plateau wọ́n ní Caleb Mutfwang wọ́n ní òun pàpà náà àìmọye làkàdí ló bá àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin rẹ̀ jà lápá àbẹ̀wọ̀n torí pé ẹgbẹ́ òṣèlú míì ń ló pọ̀ jù ní ilé-ìgbìmọ̀ aṣòfin eléyìí tóun jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Plateau lé lórí ó sì fún wọn lògbòlògbò kódà ó kọjá bẹ́ẹ̀. Bákan náà ní ìpínlẹ̀ Kogi wọ́n ní Usman Ododo ẹni tí í ṣe gómìnà ní apá àbẹ̀wọ̀n wọ́n ní níṣẹ́ ló ń ràgàbò Yàyà Bello ó ràgàbò títí kò jẹ́ kí EFCC kò jẹ́ kí wọ́n mú Yàyà Bello eléyìí tí wọ́n fẹ̀sùn kàn pé kó wá jẹ́jọ́ níwájú ilé ẹjọ́. Wọ́n ní bó ti ń ràgàbò rèé bó ṣe ń ràgàbò rèé wọ́n ní kò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ó ní tí wọ́n ń pè ní immunity kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ìwé ìròyìn Daily Trust ó kọ ìròyìn yẹn ó kọ lẹ́kùnrẹ́rẹ́ kódà wọ́n kọ dórí ẹni tí í ṣe aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí. Wọ́n ní ọdún 1999 sí ọdún 2007 tí Bọ́lá Ahmed Tinubu ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Èkó wọ́n ní bí wọ́n ṣe yọ àwọn gbákejì wọn gbà náà Kòfó Akérèlé Bọ́kínà àti Fẹ́mi Pedro wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ Daily Trust ló kọ o èmi kí mo wí bẹ́ẹ̀. Bákan náà Jonah Jang ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Plateau wọ́n ní ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ó yan ọmọ bíbí inú rẹ̀ gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà eléyìí tó jẹ́ pé ipò ńlá ló sì dì mú. Bákan náà ẹni ó fi sí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ ní ìpínlẹ̀ náà lásìkò náà wọ́n ní ṣe ìrántí Okorocha ní ìpínlẹ̀ Imo eléyìí tó fún àna rẹ̀ ní ìwé pé wàá di gómìnà ní ìpínlẹ̀ yẹn kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn gómìnà yìí agbára pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n sì ń ṣì í lò ní ìwé ìròyìn Daily Trust ń ló kọ nípa ìròyìn yẹn o. Tí òpó ìròyìn Platform Times mo tún padà sí bàbá Adébóyè sọ̀rọ̀ ẹni tí ṣe olórí ìjọ Redeem ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri gbogbo àgbáńlá ayé wọ́n ní tí kì í bá ṣe tọlọ́run àti àdúrà táwọn jẹ́ olórí ẹlẹ́sìn táwọn ń gbà ní dọ́là kan 10,000 ní Yorùbá jẹ́ báyìí kámárì ni Paul wí àbí báwọn náà ṣe sọ. Wọ́n ní tí kì í bá ṣe Ọlọ́run àti àdúrà àgbààgbàkú tó jẹ́ pé ní gbogbo ìgbà làwọn fi orílẹ̀-èdè Nàìjíríà lé Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run bá wa dáàbò bo Nàìjíríà ẹgbọ́n àdúrà sókè àdúrà. Ojú òpó ìròyìn Platform Times ó wá sọ̀rọ̀ tó pọ̀ gan gbà nípa olùṣọ́ àgùntàn ìyẹn bàbá Enoch Adéjàre Adébóyè níbi ètò kan tí wọ́n ṣe nílùú Àbújá láìpẹ́ yìí. Wọ́n ní kápẹ́ kì í ṣe ọwọ́ agbára Ọlọ́run lórílẹ̀-èdè Nàìjíríà ni dọ́là kan 10,000 naira nìbàdì báyìí tó jẹ́ pé 1,730 ní báyìí àfi ká sì máa bẹ lọ́wọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ bàbá Adébóyè ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojú òpó ìròyìn Platform Times ní. Bákan náà ní ojú òpó ìròyìn Platform Times tó ṣe bẹ́ẹ̀ tó jáde láàárọ̀ òní báǹkì àgbà lórílẹ̀-èdè Nàìjíríà Central Bank of Nigeria sọ̀rọ̀ kan wọ́n ní láìpẹ́ láì jìnnà àbí ká sọ pé láti àsìkò lọ àwọn ẹ̀rọ ATM eléyìí tí àwọn báǹkì tí wọ́n ń gbé síwájú tó fi ń di gẹrẹwu tó kékeré tẹ́ ẹ bá mú káàdì débẹ̀ bá kì í bọ̀ báyìí kò ní í pa owó jáde. Wọ́n ní ìyà ńlá yóò máa dún lórí àwọn ilé ìfowópamọ́ bẹ́ẹ̀. Wọ́n ní kí ló dé tẹ́ ẹ fi gbé ATM machine síwájú ilé ìfowópamọ́ yín tẹ́ ẹ fi kówó síbẹ̀. Àlàyé ní ká ẹ ṣe o CBN ló ń bi yín léèrè bẹ́ẹ̀. Wọ́n ní láti àsìkò yìí lọ torí pé ojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa ń rí púpọ̀ a máa dé ilé ìfowópamọ́ ká na káàdì wa sí ATM kò ní í pa owó jáde fún wa o. Àwa lè rìn káàkiri ká má rí ATM ìyẹn ẹ̀rọ tí máa ń pọ owó jáde tí ò ní sówó kankan bẹ̀. Wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Bákan náà ẹni wọ́n sọ pé ilé ìfowópamọ́ eléyìí tó bá ń ta owó tuntun ni fún àwọn èèyàn tí wọ́n lọ ń ná fún ẹlòmíì bóyá tí wọ́n lọ ń tà nípa tí wọ́n ní ìyà ńlá yóò máa dún lórí ilé ìfowópamọ́ bẹ́ẹ̀. Ojú òpó ìròyìn Platform Times ló sọ nípa ìròyìn yẹn mọ́ńbẹ́ ni mo ṣe torí pé ọjọ́ ti lọ. Àwọn èèyàn sunkún omijé jáde lójú wọn lásìkò tí wọ́n sin Lágbájá lánàá ní ìlú Àbújá. Ẹni tí ṣe ọ̀gágun Taoreed Lágbájá tó jẹ́ olórí ọmọ ogun orí ilẹ̀ tí ó jáde láyé tó sì jẹ́ pé wọ́n fi eérú fún eérú wọ́n fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ lánàá ní ilé ìsìnkú tó jẹ́ ti àwọn ọmọ ológun tó ń bẹ ní ìlú Àbújá. Wọ́n ní aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ó banújẹ́ púpọ̀ Kashim Shettima ó banújẹ́ púpọ̀ àwọn ẹbí olóògbé wọ́n banújẹ́ púpọ̀ tó fi mọ́ gbogbo àwọn ọmọ ogun lórílẹ̀-èdè Nàìjíríà. Akọ́gi kì í ṣoje ni wọ́n bá máa sunkún wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn aráàlú ìwọ̀nba tí wọ́n gbà láàyè ń bẹ̀ àwọn ò lè mójú dúró ẹkún jáde lójú wọn ni Lágbájá òṣìṣẹ́ òdẹ̀ dúró jẹṣẹ́ rẹ̀. Ojú òpó ìròyìn gbogbo ẹ̀ tó fi mọ́ ìwé ìròyìn Punch ló mú ìròyìn yẹn ló mú wá sí òde o. Ẹ jẹ́ kí n mélè lóní fẹ́rẹ́fẹ́ kí wọ́n máa káàdì gbogbo ẹ̀ ká máa ṣe bí ẹni lọ. Wọ́n ní ẹni tí ṣe gbajúgbajà ẹgbẹ́ sinimá jáde ni ìyẹn Kúnlé Afọláyọ̀ sọ̀rọ̀ kẹ́nẹkẹ́nẹ èmi mo ti darí eré kan rí tó jẹ́ kí mi tiẹ̀ mọ̀ díẹ̀ mọ́ bí tó ti bẹ̀rẹ̀ mo kò tiẹ̀ yé mi gan mo ṣàkàn bára mi pé mò ń darí eré eléyìí tẹ̀yìn ń pè ní pé kéèyàn dìrẹ́ẹ̀tì fíìmù
ó ní kò yé mi sí kí wá dìrẹ́ẹ̀tì ẹ̀ fún bóyá ó ti gbowó ó sì ní láti dìrẹ́ẹ̀tì ẹ̀ ẹ jẹ́ máa lọ kọ́lọ́ bá mi òkè kó ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà.